nígbà tí mo tún wò mo wá rí i pé òmìnira ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ bọ̀ sí ní kíákíá torí pé kí ni ó ti di dandan ká gba òmìnira. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ta lẹni tó sọ? Ọmọ Yorùbá gbogbo wa á jọ fetí ara wa àfi gbọ́rọ̀ tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ. Bàbá ti jẹ́wọ́, bàbá ti ká sọ pé wọ́n ti ronúpìwàdà. Ọmọ Yorùbá a kú oríire ìròyìn ayọ̀, this is a breaking good news. Ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bóyá nítorí nígbàtí bàbá Ọbásanjọ́ lọ káàkiri bí gbogbo nǹkan tí wọ́n rí tó ṣẹlẹ̀ tó fún wọn lárídájú wípé kò sí nǹkan tó lè gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà tó kọjá wípé kóníkálùkù pé kí Yorùbá dá dúró. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bàbá Ọbásanjọ́ ti bẹ̀rẹ̀ sí ní fi ẹnu gbé Yorùbá ga káàkiri. Ó yà mí lẹ́nu o, ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mi náà. Nígbàtí a receive information yìí tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn tí mo listen sí tí mo dẹ̀ máa play fẹ́yìn náà sí tẹ́ máa gbọ́, mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn wa mo ní tí ó lè jẹ́ lóòótọ́ lọ́rọ̀ tí bàbá Ọbásanjọ́ ń sọ yìí, ṣé ká ní wọ́n tì wá síwájú ni, ṣé ká sọ pé bóyá wọ́n fẹ́ play politics ni, ṣé ká sọ wípé irọ́ ló wà nídìí ọ̀rọ̀ yẹn ni. Mo wá fi lọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan, wọ́n ní mò ń ronú bí ọmọdé wípé ṣé mi mọ̀ pé ó ti hàn sí gbogbo ayé nísìnyí pé kí Yorùbá dá dúró ní solution. Mo wá ní lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. Kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tí ò ní fi ìkan bọ̀kan, ọba tí ò ní rán ni níṣẹ́ kó padà lẹ́yìn ẹni. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kíra wa kú oríire. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fàsìkò yìí sọ fún gbogbo àgbáyé wípé àwa Yorùbá ọ̀kan ṣoṣo ni wá o, ọ̀kan ṣoṣo ni tó já sí wípé gbogbo wa ti fẹnu kò láti gba òmìnira. Ọmọ Yorùbá information mẹ́ta ni mo mú wá fún yín, gbogbo yín sì lè máa fi tí gbọ́rọ̀ tí mo sọ yìí láìpẹ́ yìí nísinsìnyí. Ọmọ Yorùbá ọ̀rọ̀ yóò yé mi o, kò yé mi, ṣùgbọ́n kí n sọ pé ìròyìn ayọ̀ ni nítorí wípé fún ká lè gbọ́ bá ṣe gbọ́ pé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wá sọ pé àwọn òfin ilẹ̀ Yorùbá ṣeré mọ́. Kódà wọ́n sọ débi pé wọ́n ní àwọn kọ̀ọ̀kan wà nílẹ̀ Yorùbá tí ó lè jẹ́ káwọn lajúlẹ̀ kí ilẹ̀ Yorùbá parun. Wọ́n ní àṣà ìṣe tradition and culture wa wọ́n ní kò lè jẹ́ káwọn fi ilẹ̀ Yorùbá sílẹ̀. Wọ́n ní as a matter of fact páwọn lè jẹ́ Christian ni o, pé ká gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ìṣẹ̀ṣe la gbà. Àwa náà dé mọ̀ kí bàbá Ọbásanjọ́ right from time bàbá ò ń ṣeré. Ọmọ Yorùbá kí lẹ yí sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ kó tó di pé máa play ọ̀rọ̀ yìí torí mo gbé àwọn nǹkan kan yẹ̀wò. Bàbá Ọbásanjọ́ sọ pé àṣà Yorùbá ò gbọdọ̀ parẹ́, traditional belief ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parẹ́ tó jẹ́ ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n tá bá wò lọ wò bọ̀ bàbá ti ṣàwọn nǹkan kan sẹ́yìn tó jẹ́ wípé ó lè jẹ́ kí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí parẹ́. Alákọ̀ọ́kọ́ bàbá yọ history nínú educational syllabus ilẹ̀ Yorùbá. Àwọn ogún ilẹ̀ Yorùbá bàbá ò kí ẹ̀ nípa ẹ̀ allegedly. Muritala International Airport tá à ń pè ní Muritala nísìn, it was formerly Lagos Airport. Tá dẹ̀ rò pé tó bá tiẹ̀ máa change orúkọ anybody sí tó bá máa change airport sórúkọ any of our elders, it should have been Awólọ́wọ̀ tàbí àwọn mìtọ̀ ṣe dáadáa nílẹ̀ Yorùbá. Kò tí ì pọ̀ jù tá bá ń pè ní Awólọ́wọ̀ Airport, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ International Airport. A lot of things ó yà mí lẹ́nu ó gbẹnu tán o. Mo máa clear fún yín nígbà tí èmi gan gbọ́rọ̀ yìí I was shocked pé ṣó lè jó òótọ́ ṣá. Tó bá wá rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó lọ́hùn ò lè lò nìyẹn, kò sí ẹni tó lọ́hùn ò lè lò. Ṣẹ́yìn náà ti wá rí nísìnyí wípé òmìnira ilẹ̀ Yorùbá kò ń ṣe ohun tẹ́nìkan lè dáwọ́ bò. Ìran Yorùbá ti kúrò níbi tí wọ́n fi wá sí láyé àtijọ́ nítorí wípé àwa Yorùbá tá wà níta nísìnyí, àwa Yorùbá tá fẹ́ òmìnira tá fẹ́ dáadáa ni. Ẹ̀yin náà èwo ló ẹ̀wò bọ̀
ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pariwo ẹ jẹ́ kí Tinubu ṣe ẹ jẹ́ kí ọmọ Yorùbá ṣe tí Yorùbá bá débẹ̀ wọ́n á túlù ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín bàbá tiwa ni bàbá Bọ́lá Ahmed Tinubu is our father. Àwa ọmọ Yorùbá a ò dẹ̀ ní ṣù pẹ̀lú wọn a ò ní jà pẹ̀lú wọn everybody is entitled to their opinion. Bàbá Tinubu lè decide pé òkè o Nàìjíríà làwọn fẹ́ ṣe. There is freedom of expression, there is freedom of belief, and we all have our rights as a citizen and indigenous people of Yoruba land. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká kíra wa kú oríire ojú àwọn bàbá wa ti ń là. Tẹ́ bá wò dáadáa ní December ọdún tó kọjá bàbá wa Professor Banji Akintoye wọ́n jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ lórí interview tá a ṣe fún wọn wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń kọ́ ojú wọn ti là. Kódà wọ́n ti dúró wámúwámú gbogbo wọn ni wọ́n ti gbà pé Yorùbá nation nìkan ló kù. Ṣùgbọ́n mo wá rí ìgbésẹ̀ kan táwọn Afẹ́nifẹ́re gbé tó ń yà mí lẹ́nu tí mo rò pé ó jẹ́ káwọn Afẹ́nifẹ́re lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nǹkan mẹ́ta ni mo sọ fún yín pé mo mú wá. Alákọ̀ọ́kọ́ ni ti bàbá Ọbásanjọ́, ẹlẹ́kejì t'Afẹ́nifẹ́re, ẹlẹ́kẹta òun ni eégún láti ń kẹ́yìn ìgbàlẹ̀ tí mi sọ nísìnyí. Ọmọ Yorùbá kí lẹ rí sọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ yìí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé irú àwọn tó bá jẹ́ elite people nínú country anytime tí wọ́n bá sọ̀rọ̀ they are sending signal to the whole world, mostly the international communities. Gbogbo ayé ló mọ̀ wípé Ọbásanjọ́ ò ní sọ̀rọ̀ kó máa káàkiri àgbáláyé apart from Nigerian newspaper àwọn international media house wọ́n máa confirm ẹ̀. Bàbá Ọbásanjọ́ sọ wípé ìṣẹ̀ṣe ló dáa jù kábíyèsí Elédùmarè. Wọ́n ní ká fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wò ọmọ Yorùbá kó má dàbí pé Masbi irú ẹ̀ ti pọ̀ jù ó ti máa ń parọ́ jù nǹkan tó ń sọ yìí kíníkan kìnìkan. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ nísìnyí Ọlọ́run Olódùmarè òun ló ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ń lo àwọn bàbá wa méjèèjì. Bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè àti bàbá wa Chief Sunday Ìgbòho, bàbá wa Ọláyọmí Kóìkì àti gbogbo àwa tá jẹ́ mídíà YSM ní o YSM media ní o Homebase ní o Ìfẹ́lódún media everybody Ọlọ́run ló wà lásìkò. So tí bàbá Ọbásanjọ́ bá wá dìde lẹ́ni tó bá ní ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun definitely ó jẹ́ kí a welcome wọn ni provided if what he has in mind is what we allegedly heard that wọ́n ní ilẹ̀ Yorùbá ò gbogbo nǹkan tó bá gbà ni àwọn fẹ́ fún. Ọmọ Yorùbá ẹ jẹ́ kí wa kú oríire. Ẹ jẹ́ sáré play kíní ìfòyín kẹgbọ́ kí n tó wá bọ́ sórí ìpele kejì. Kábíyèsí Elédùmarè ẹni tó bá ní kó sọ lọ́hùn ó ti kú. Ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí kó má dàbí pé Masbi wàá kọ́ máa fún wa ní sóbò wàá máa fún wa ní irọ́. Ẹ jẹ́ bá wa pín fídíò yìí ẹ jẹ́ kó dé gbogbo ibi tó ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé. Nǹkan mẹ́ta tí mo gbé wá fún yín lásìkò táwa ọmọ Yorùbá ó dá mi lójú wípé lẹ́yìn tẹ́ bá wo fídíò yìí tán ẹ dúpẹ́ lọ́wọ́ èmi ọmọ yín Masbi TV. Ẹ má bínú torí Ọlọ́run ìkọ́nẹ́ẹ̀tì Bluetooth ẹ sáré kọ́nẹ́ẹ̀tì ok mo ti kọ́nẹ́ẹ̀tì ẹ̀ báyìí ní ìjájọ gbọ́. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Olúṣẹ́gun Òkìkíọlá Ọbásanjọ́ ó mà ti sọ̀rọ̀ èyí tí ó di ìjà àti awuyewuye láàrin àwọn Kristẹni àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó sì lọ́gbẹ́ ní àsìkò tó ń ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sì ń di ariwo èyí tí wọ́n fà láàrin ọ̀rọ̀ pàápàá lórí ilẹ̀ ọ̀rọ̀ ayélujára. Ìjẹ́ irú ọ̀rọ̀ wo ni ẹbọra òun bí wọ́n ṣe ń pe Ọbásanjọ́ ìlú náà sọ tó di ariwo àti wàhálà sígboro ó mà ní bí bàbá náà ó ṣe sọ wípé
yàtọ̀ sí bóun jẹ́ kìrìsìtẹ́nì ṣé ń gbọ́. ó fi ẹ̀sìn ìbílẹ̀ àti ìṣẹ̀ṣe ṣeré àti pé onígbàgbọ́ ní fún àtúnṣe ní tó bá ní fún òjẹ́ nǹkan kan ó ní ìmùgbọ̀ àti àṣírí olúwa rẹ̀ ọ̀rọ̀ tí ó ẹni tó bá ní ifá ò jẹun wọ́n ní bàbá Ọbásanjọ́ sọ pé ẹni tí ó bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó dé jọmọ ẹ̀wò kó bá dàbí pé irọ́ mi ti pọ̀ jù ẹ̀jẹ̀ sáré tún àárín ẹ̀ kúrò fún mi tí gbọ́n kankan voice note ti yẹn pé mẹ́ta. bóun jẹ́ kìrìsìtẹ́nì òun kò fi ẹ̀sìn ìbílẹ̀ àti ìṣẹ̀ṣe ṣeré àti ní ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá òun fún àtúnṣe ní tó bá ní fún òjẹ́ nǹkan kan ó ní ìmùgbọ̀ àti àṣírí olúwa rẹ̀ ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ èyí tó mọ̀ di ọrùn tó sì di ìgbà tí àwọn kìrìsìtẹ́nì mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n fà máa rìn lọ́wọ́ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí lásìkò tó ń gba ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà olórí àwọn obìnrin tó ń lò ìyọ̀n àwọn obìnrin tó ń mú ìlú iṣẹ́ ìyọ̀n obìnrin tó ń pè ní Àràmílà tó ṣàbẹ̀wò sí ilé ìkàwé Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn àsìkò tí wọ́n ṣe ayẹyẹ ìgbàlejò àti ìdílé káàbọ̀ fún Àràmílà ní Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí máa fi sára sí ìgbìmọ̀ náà wípé iṣẹ́ táwọn ọkùnrin ṣe ìgbìmọ̀ náà ṣe lásìkò yìí ó ní ayé ọ̀rọ̀ tó sí àwọn iṣẹ́ kan wà tó yẹ kó. ẹ wò ẹ má jẹ́ n pílè lè délẹ̀ now ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò yìí tẹ́ fẹ́ gbọ́ fúlì ìdí tí mi ṣe lè pílè ẹ̀ jù ní pé torí copyright ṣe mọ̀ pé channel mi kọ́ ló gbé jáde ẹni tó dẹ̀ gbé jáde ó ṣe kó ti claim ẹ̀ so díẹ̀ tí mo play yìí ẹ̀gbọ́ yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ fún níbi tí bàbá ti ṣàyàn lọ́nà everything ẹ mẹ́sẹ̀gì mi màá send link yẹn sí yín èèyàn ti máa pọ̀ ju ok màá fi WhatsApp màá fi líǹkì fans group mi Facebook WhatsApp màá fi sí comment section màá pin ẹ lọ join ẹ̀ bẹ́ẹ̀ so that màá lè jù síbẹ̀ kí everybody rí at the same time ọ̀nà tí mo lè fi supply ẹ̀ nìyẹn torí ti bá mo fẹ́ ṣe ẹ̀kọ́ báyìí nígbà mi wà èèyàn more than 5,000 máa message mélòó mo fẹ́ dáhùn ó máa ń dé stage ẹ pé fóònù assist tí ò ní ṣiṣẹ́ mọ́ tí ò ní tẹ̀ mọ́ now mo ní kí sáré fàsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé pé wọ́n ti gbẹ́sẹ̀ lé WhatsApp mi wọ́n ṣe pé wọ́n àkí ẹ̀ wọ́n tàpù ẹ̀ wọ́n dẹ̀ lọ left gbogbo gúùpù tí mo wà ń bẹ̀ from A to Z so mo ń fàsìkò yìí sọ fún gbogbo àwọn atajà admin ní group tẹ́ bá mọ̀ pé Masberry àkèmí ọmọ yín Masby TV mo wà lórí group yín tẹ̀rí tí mo left mi ìmọ̀ọ́mọ̀ left o àwọn tó tàpá WhatsApp tó tàpù WhatsApp mi àwọn ló left gbogbo group yẹn so mo ń bẹ gbogbo akẹ́jọ kẹdá mi padà síbẹ̀ ẹ̀yin tó bá yẹ pé mi tí mẹ́sẹ̀jì yín kò ṣàfojú di o mo fọlọ́ ń bẹ̀ kẹdá mi padà síbẹ̀ gba gúùpù Yorùbá Nation tí gbájọ wà now ẹ jẹ́ bọ́ sí ìpele kejì kábíyèsí níbi ìmọ̀ rẹ̀ ọmọ Yorùbá ẹni tó bá sọ pé Ọlọ́run sí lójú iṣẹ́ kò mọ tó sọ yes kí n tó dé bí egúnlá tó kẹ́yìn ìgbàlẹ̀ ọmọ Yorùbá ẹja díẹ̀ ká ìpolówó ọjà lọ. ẹkùn tí ń pọ̀ yáàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ tẹ́sí ìyájàrú nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàlá ìtàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàlá agbábítàtì yóò gbà wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàlá bítàtì òun ni kẹ́ ẹ gbẹlura láti wá egbòogi láàlá bítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ráyè nínú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàlá bítàtì gbèrúra kò rí ìyàtọ̀ ọbẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa láàlá bítàtì ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi kò ń ṣe gbòógì olóró tó ń ṣe àgbo bóyá òwò ọtí kan ọmọkùnrin yẹn kéré
o fẹ́ kó tóbi ní size tó fẹ́ tó dẹ̀ máa wà naturally expanded ẹ pé láàólà bitati ẹ fẹ́ àdúdù ẹ fẹ́ pẹ́ lórí ẹ̀ ẹ fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí ìwọ tó jẹ́ wípé o ní kidney problem àti ẹni tó ní kidney problem ìtí wọ́n ti condemn ẹ̀ ní is it not Ireland ní Ireland yes tí wọ́n condemn ẹ̀ ní Ireland ní UK many places tó dẹ̀ lọ́la aola bitati tó dẹ̀ jẹ́ ìsìn I have a living witness yes tẹ̀rí ẹ̀ lẹ́wà now ọmọ Yorùbá ìpele kejì la fẹ́ bọ́ sí ìka tó wá bọ́ sórí igun láti kẹ́yìn ìgbàlẹ̀ ẹlẹ́kejì mo fẹ́ bọ́ sí mo fẹ́ kí ìbéèrè ni ó dẹ̀ kọ́ gbogbo ọmọ Yorùbá láti fún wa lésì now kó tó wá di pé mo bọ́ sórí yẹn ẹ má gbàgbé mo sọ fún yín pé mo ní support public lórí àwọn equipment tí mo fẹ́ rà ẹ ṣàánú mi má wó mi níran ẹ ṣàánú mi ẹ má dá mi dà ẹ má jẹ́ káwọn ọ̀tá yọ̀ wá torí àwọn kan wà tó bá wá sórí iṣẹ́ wa báyìí wọ́n fẹ́ wá fi ra wọn ṣe lẹ́yà ẹ̀rẹ́ ìdá máa kọ́ síbẹ̀ pé alágbe kìíní kan torí owó tó ń tọrọ ló jẹ́ kó máa sọ àwọn kan no èmi fún ara mi mo ti náyà láìyàwó sórí studio tí mò ń lò but mo sì need support public àti rẹ́ni promise wa ní desktop but wọ́n ti gbé fún wa so àìtí lè stop láti ran olówó ẹ̀ ìyá mi tẹ́ bá dẹ̀ owó mi tẹ́ promise mi ní desktop standard one tó máa ní high quality graphics card ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run kẹ́ ṣàforíjì mo kàn ní láti sọ pé kò tí ì tẹ̀ mí lọ́wọ́ a sì ní desktop professional microphone tábà tí ẹ lè ra mẹ́rin kára méjì a ní di mixer router ńlá generator standby air conditioner táyì ẹ̀ bá yọ studio log table studio chairs àti etc àwọn pẹ́pẹ́pẹ́ tó yẹ pé tá a bá rà á máa jẹ́ kí iṣẹ́ wọn máa lọ kó máa yá jù báyìí lọ inú bíúdì tí mo lè wà yìí náà mo sọ pé mo ti fẹ́ kúrò ẹ̀mí mi ò dé kẹ má jẹ́ kó dìgbà tí kò bá ṣẹlẹ̀ sọ́tà máa bí kẹtọ́ wa ní ọmọ yìí dẹ̀ pariwo ó dẹ̀ jíra yìí o kẹ bá gba nọ́mbà ìyàwó ẹ̀ kí a fún yín 5 million 20 million 30 million owó yẹn lè máa wúlò mọ̀ gbà yẹn nísìnyí tí mo ní nǹkan ṣẹlẹ̀ àsìkò yìí ní ẹ lè fún mi ní nǹkan tó máa wúlò fún mi tí màá dẹ̀ rí lò at least ní owó lé mo ti sọ ní owó kan bí i 1 million gbogbo àdàlà mọ̀ pé ìlú tí mo wà ojoojúmọ́ ni náírà ìjà wálẹ̀ now ìpele kejì tí mo fún ìtẹ́bá wá fẹ́ support mi GT Bank account mi náà ní 021 41 68704 021 41 68704 fún ìtẹ́bá wá fẹ́ pè mí fún ìpolówó ọjà tàbí ẹgbẹ́ sẹ́ndì receipt or ẹgbẹ́ jẹ́ kí n gbọ́ sí anything ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 WhatsApp number mi nìyẹn tẹ́ bá pè ní direct number máa lọ ọ̀rọ̀ àwọn bàbá Afẹ́nifẹ́re ni mo gbé wá sí kejì ọmọ Yorùbá ẹjẹ́ àfúrá o ẹjẹ́ ká fúra o ẹjẹ́ àfúrá o ohun táwọn Afẹ́nifẹ́re ṣe is now getting out of hand ẹ̀yin kan náà lè máa sọ̀rọ̀ sí pépà tẹ́ máa takò àwọn tá à ń pè fún ìdásílẹ̀ ìlólómìnira ilẹ̀ Yorùbá a fẹ́ regain freedom wa ẹ̀ ń takò wa ẹ wá lọ sọ̀rọ̀ sí Sahara newspaper lánàá secretary yín sọ tí mo believe ó máa jẹ́ bàbá wa Délé Fárótìmí after tí wọ́n mú bàbá Fárótìmí tán tí wọ́n dẹ̀ bẹ́ẹ̀lì wọn the next ìtarí ni pé wọ́n appoint wọn as Afẹ́nifẹ́re general secretary àwọn lọ́wọ́ akọ kìíní síta ń pé ní kíákíá kí ìjọba Nàìjíríà kó fi Nnamdi Kanu sílẹ̀ pé Nnamdi Kanu kì í ṣàdàlúrú àwa náà mọ̀ kí wọ́n ń ṣàdàlúrú Afẹ́nifẹ́re ò bẹ̀bẹ̀ fún Chief Sunday Igboho Afẹ́nifẹ́re ò pariwo síta nítorí ọmọ tiwọn nígbà tí wọ́n mú Chief Sunday Igboho ní Benin Afẹ́nifẹ́re ò wá wò wọ́n
nísìnyí báyìí wọ́n wá ń jẹ́ ká mọ̀ wípé innocent ni Nnamdi Kanu kọ́ fi sílẹ̀ kọ́ jẹ́ kó máa lọ, kò sí any evidence ní gbogbo nǹkan tí wọ́n ló ṣe kíníkan ṣé ẹ ń jẹ́ ká mọ̀ wípé Chief Sunday Igboho ń dà lóru ni torí bàbá wa lẹ jẹ́, ọmọ la jẹ́ sí yín, àwa ọmọ yín náà la lè bá yín sòótọ́ ọ̀rọ̀, ẹ̀yin náà lè bá wa sòótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ. Ìjọba Nàìjíríà ọ̀bà tí yọ̀ǹda olóyè Sunday Igboho, wọn yọ̀ǹda wọn officially, gbogbo bank account wọn tí wọ́n froze kò sí tí wọ́n ti ṣì níbẹ̀. Ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re ẹ máa sọ kankan nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho, ẹ sọ kankan nípa gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń pè fún ìmìnira ilẹ̀ Yorùbá. Ìgbò mélòó lẹ rí tó ń jà fún Chief Sunday Igboho? Ẹ lè máa wo pé ẹgbẹ́ wà tribalistic kílíkọ̀kẹ̀lẹ̀ kan, ìdí tí ẹgbẹ́ yẹn ṣe wà ní pé láti má jẹ́ kí àjẹ ọmọ Yorùbá kankan, àbí ṣé ká sọ pé olóyè Sunday Igboho ṣe wọn kì í ṣe ọmọ Yorùbá ni? Tó bá jẹ́ kọ́ta tó wá fẹ́ wò nìyẹn, Nnamdi Kanu kì í ṣe ọmọ Yorùbá. Ṣe jẹ́ ká àwọn tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n dó ó kàn wá náà because Igbos are our brothers, but ẹni bá máa dá aṣọ fẹ́yàn tó ń ẹ̀ là ń wò. Tí ọba fẹ́ fún mi láṣọ ń sìn, màá kọ́kọ́ wọ àwọn aṣọ tóun náà ti ń wọ̀, ló máa jẹ́ kí n ní lọ́kàn pé tí mo fẹ́ lọ gbà á ni àbí kí n tiẹ̀ má ṣe bẹ́ẹ̀ ni pé mo gbọ́. Wọn àti fi Chief Sunday Igboho sílẹ̀. Chief Sunday Igboho lè rí fámìlì wọn gbà tó ń wọ̀n. Ìjà kí ni Chief Sunday Igboho ń jà? Kódà ìjà ẹ̀yà Afẹ́nifẹ́re pọ̀ ní ìjà tí Chief Sunday Igboho ń jà, torí ẹ̀yin ni elder statesmen nílẹ̀ Yorùbá, ẹ̀yin ni stakeholders, ẹ̀yin ni senior citizens tó yẹ pé tá a bá gba ilẹ̀ Yorùbá nígbà yẹn lè jẹ àǹfààní gbogbo àwọn position tẹ wà yẹn, tẹ ti máa pàṣẹ tó máa múlẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa Awólọ́wọ̀ ṣe ṣe. Bóyá tí wàá sọ tí mi rí o, mo dẹ̀ mọ̀ pé no bẹ́ẹ̀ mi ò bá rí, àwọn tájọ́ ń ṣiṣẹ́ wọn máa rí. At least mo ní àwọn media crew ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ make research on a daily basis, 24 hours online, tó ń gather news. Mi ò lè tí ì rí. Tẹ́ bá níbọ̀ yìí sọ̀rọ̀ yẹn, wọ́n sọ pé saint ní Nnamdi Kanu. Ṣé Chief Sunday Igboho kì í ṣe saint ni? Ọmọ tí yín nìyẹn o. Ṣé ká sọ pé nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀yà Afẹ́nifẹ́re, ṣé ká sọ pé lóòótọ́ ni? Torí àwa ò gbàgbọ́ pé òótọ́ ni gbogbo tó ń sọ nípa yín ní ọ̀nà tí ò dáa, káwa ò ní bá wọn sọ. Ṣùgbọ́n tẹ wá ń tẹ̀ ń jẹ́ ká máa rí nísìn, ó ń rí bákan. Torí wọn pa àwọn Igbo gan máa bi àwọn wípé ẹni tó ń jà fáwọn kò jà fáwọn èèyàn ẹ̀ náà, definitely there is something behind it. Ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re, kílẹ̀ Yorùbá là wà o, ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá kó tó ìtì yín bàjẹ́ o, kò bàjẹ́ nígbà ayé bàbá wa Awólọ́wọ̀ o. Ẹ jẹ́ aṣáájú lọ́dọ̀ bàbá Máyégún kúrò sí kókó pé ká jìra. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ àríkò wà sẹ́sẹ́rẹ́ ògbọ́nà tẹ́lẹ̀ bí ògògbò. Ó bá rí bí ògògbò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó wọ̀ ní dìgẹ̀dìgẹ̀ bí ẹ̀kọ́. Akọ́nabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú. Gbogbo ayé bá gbóná lalala bí iná jẹun. Táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmọ̀lú lórí ọkiri ogbó. Ogun àgbógbó rere ní tiẹ̀ ní ìdí àìlọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́. Ogun pèsè láyé fi ké ìwọ ni tàbí àmì ìkórìíra ní ń bẹ lára rẹ̀. Àìsàn ọjọ́ pípẹ́, ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra ńlẹ̀ kó dìde. Kò sí olóyè Máyégún Aníkúlápó gbogbo alákìkí o. Abániyẹ̀ràwọ̀ ẹni wò. Abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń da ayé rẹ̀. Pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Ìjì kìí jà kó gbé odó lọ. Ìjì kìí jà kó gbé ọlọ lọ. A kìí borí olóńgbò ní ògún. Ìwọ náà rẹ̀ yóò tá àlẹ́ ló kọ́ lọ́lọ́. Ẹ káàbọ̀ padà ìyá àti bàbá máa bí ìyá àti bàbá mi nílé lóko lájò lẹ́yìn òdì ní ibikíbi tó lọ́ba tí ó fún ní àǹfààní
láti máa gbóhùn mi. Nọ́mbà tẹ́rí tó pè kọjá ẹ̀ nọ́mbà bàbá Máyégún ni. Bóyá o fẹ́ dira ni, o fẹ́ gbàwé ìgbélú, o lórí aya, o lórí ọkọ, o lé pòsíṣàn kan, ogun tajà, afàrò, awọ́rò, a fẹ́ dira ni ká di ọkùnrin tán pátápátá. Ẹ pé bàbá Máyégún adífábẹ́ ní wẹ́jú. Mo máa ń sọ mi rí wọn rí, ṣùgbọ́n ìròyìn tó dáa tá à ń gbọ́ nípa wọn, òun ni àwa ṣe rò pé òkè ẹ jẹ́ káwa náà ká fi ẹ ṣèrànlọ́wọ́ fún wọn láti pariwo wọn síta káwọn èèyàn lè mọ̀. Ìwọ tó bá níbi tó lè lọ bá wọn voluntarily lọ bá wọn pẹ̀lú gbàgbọ́ ẹ̀ káde mọ̀ pé dídùn lọ́sàn-án aṣọ. Ẹ já sáré jọ gbọ́ ọ̀rọ̀ yìí. Ètò àbọ̀ sí ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti tú àṣírí nípa bó ṣe ń rówó jẹun èyí tó fa ariwo àti àríyànjiyàn lórí ẹ̀rọ ayélujára tí Buhari tó sì ní gbogbo ẹnu ló fi ń sọ pé láàrin ọdún 8 tó ń fi ṣe ìṣàkóso Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ alágbádá òun kò mú kọ́bọ̀ kan báyìí ní owó Nàìjíríà pé ìgbé ayé táwọn mẹ̀kúnnù àti tálákà Nàìjíríà gbé lásìkò yìí nítorí náà rọra gbé ní kọ̀rọ̀ yàrá òun nílé ìdáwòrán nípínlẹ̀ Katsina. Àtúnwí asán ni ká máa sọ pé ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ṣe ìṣàkóso orílẹ̀-èdè láàrin 2023 tó sì jẹ́ pé odidi ọdún 8 tí Buhari wò lórí àga nípa nípòtẹ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lọ́rùn nítorí tí wọ́n sọ pé ó gba Nàìjíríà jẹ́ kọjá bó ṣe bá àti pé jẹgúdújẹrá àti ìṣòwò báṣubàṣu pẹ̀lú àjẹbánu púpọ̀ nínú ìjọba ẹ̀ pẹ̀lú bó ṣe ń pẹ̀lẹ́ ní olódodo àti olóòtú èèyàn tí kì í fa ìgbà jẹgúdújẹrá àti ìṣòwò báṣubàṣu. ṣàwọn lẹ́yìn ìgbà tí Buhari tó kúrò níjọba àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbàjọba ní làwọn àṣírí àṣemáṣe kan ló bẹ̀rẹ̀ sí ni máa tú nínú ìjọba Buhari ṣùgbọ́n tó wà àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tó máa ń sọ pé àwọn òkun kún nípa ẹ̀ àwọn tó ṣiṣẹ́ lábẹ́ Buhari àwọn ni wọ́n ṣe àṣemáṣe náà. Ní àsìkò tí Buhari tó ń sọ̀rọ̀ ní ilé ìjọba ìpínlẹ̀ Katsina lọ́sẹ̀ tó kọjá yìí níbi ìpàdé pàtàkì tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Katsina tó jẹ́ ìpínlẹ̀ tí wọ́n ṣe ní Buhari máa ti tú àṣírí nípa ọ̀rọ̀ owó tí wọ́n lò ní àti bí kò ṣe di owó kankan nínú àpò Nàìjíríà. Lásìkò tó ń sọ̀rọ̀ Buhari ní òun kì í ṣe olóṣèlú oníjẹkújẹrá àwọn gbogbo àwọn tó mọ̀ sí tó súnmọ́ òun eléyìí nítorí pé ọ̀pọ̀ kan báyìí òun ò ní owó Nàìjíríà. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ní nígbà tó ń kúrò ní ipò ààrẹ Nàìjíríà báyìí tó yẹ kí òun ti rí owó tó yóò máa lẹ́yìn àfihàn láti máa tọ́jú àrùn èèyàn kálù jẹ́ oníjẹkújẹrá. Ó ní kò rí bẹ́ẹ̀, ó ní ìgbé ayé ìdọ̀kúnnù nínú gbé lásìkò yìí kódà ó jẹ́ kó di mọ̀ pé ilé mẹ́ta ìlú ní báyìí ọlọ́kan wà ní ìpínlẹ̀ Katsina, ọ̀kan méjì ó wà ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ọ̀kan lára àwọn ilé òun tó wà ní ìlú Kaduna nínú fẹ́rẹ́ǹtì báwọn èèyàn báyìí onítọ̀rọ̀ kọ́bọ̀ tí wọ́n sì ń dájọ́ fún òun láti bẹ̀ nínú máa fi ń jẹun tó ń fi gbé ìgbé ayé òun. Kódà ó tún wá jẹ́ kó di mọ̀ pé àlàáfíà tó wà lára òun báyìí ó dára ju ìgbà tó ń wà nípò ààrẹ lọ nítorí pé ìṣòro Nàìjíríà púpọ̀ tí yóò bí ìbá ṣàkóso tó sì ní bóun ṣe ti kúrò nípò tó ń fara òun nísìnyí. Gbogbo àwọn tó ń wá sọ́dọ̀ òun náà ń jẹ́rìí pé àlàáfíà òun kò ti dáa. Níṣẹ́ lọ́rọ̀ tí Buhari sọ ìlú màdàrú àti àríyànjiyàn báwọn kan ṣe ń sọ pé òun ló pa ibi báwo ni yóò ṣe jẹ́ pé owó ilé Kaduna nìkan ló fi ń jẹun. Tí ẹ sọ àwọn màlúù tó ń sìn tó máa ń parọ́ mọ́ pé ló fi ń jẹun náà wọn ló ti yí sọ̀rọ̀ ilé tó fi rẹ́ǹtì wọn ní kí ló dé tí Buhari ò tó sọ àwọn tí ń gẹ̀ẹ́tì wẹ̀ bẹ́ẹ̀ lórí owó fẹ̀yìntì tá máa ń san fún àwọn ààrẹ àti mọ́tò ńláńlá tó máa ń pààrọ̀ fún wọn lọ́dọọdún wọn ní kí ló dé tí òṣù ilé tó ń fi èèyàn náà jẹun tó wá jẹ́ ọ̀rọ̀ owó ilé nìkan ló sọ. Kódà àwọn àgbà tó rán létí pé nígbà tó ń sọ pé ilé mẹ́ta lò ní ìkan Katsina ìkan ní méjì ní ìpínlẹ̀ Kaduna wọn ní sọ́dí gbà pé nínú ìkéde tó ṣe fún orílẹ̀-èdè yìí nínú fọ́ọ̀mù tó fi ṣe àfihàn àwọn dúkìá ẹ̀ wípé gbólóhùn nílé l'Àbújá wọn ní sọ́dí ta ilé náà ní àti pé kí ló dé tí kò mẹ́nu bà ọ̀rọ̀ ọ̀hún tó sì jẹ́ pé dàsìkò tí aṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí lọ́rọ̀ tí Buhari tó sọ yìí ló sì ń di àríyànjiyàn tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ gidigidi pàápàá lórí ẹ̀rọ ayélujára. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ wèrè jù. Ẹ imagine Buhari tó jẹ́ pé nígbà tó máa di president gbogbo egungun agbárí ẹ̀ báyìí láwọn ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ nǹkan kan
àwọn fámìlì ẹ̀ tó ń ta recharge card ní ẹgbẹ́ títì they are all now billionaire in dollars. Wedding tó ọmọ Buhari ṣe ń gbà tó wà lórí yìí Aisha bikini yẹn jẹ́ tí wọ́n pín iPhone tó pín billions of money ni wọ́n fi ṣe birthday yẹn wọ́n fi ṣe wedding yẹn níbo lọmọ yẹn ti rówó ṣe pé kò mọ̀rọ̀ pa irọ́ tó ń pa tẹ́kí bó ṣe ń pa ni irọ́ yẹn ti ń já. Can you imagine lẹ́ni tí wọ́n fi ilé ètò wádìí ní géèrò wà kàtàwọn ilé ètò wà káàkiri other countries kárí online tí wọ́n lòun ló ní like seriously we are not daft. Nígbà tó máa sọ̀rọ̀ ó ní owó rẹ́ntèjì ilé òun mẹ́ta tóun ní lòun fi bóyá fi méjì bẹ́ẹ̀ rent tó gba tẹ́nàtì sí tóun náà gbé owó tó ń fóun lòun fi ń jẹun kò sọ̀rọ̀ nípa retirement pé ẹni náà ṣé kò tiẹ̀ ṣe pé Buhari I think something is wrong with him. Tẹ́bá wò dáadáa náà kẹ́rí pé kò lálàáfíà wo ọmọ Yorùbá mi ìbá ní kí bọ́ sí pèlè kẹta ṣùgbọ́n fídíò yìí ti ń gbòjù mo dẹ̀ ti promise pé mi ní rojọ́ jù. Once again my name is Williams Oluwatosin Omodobi aka mass bearer for the bad leaders aka mass gloria for the good leaders aka alogo masika odu agbo akọni gbọdọ ẹ bá gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ turn notification button yín so that bàbá ṣe ń jùlẹ̀ gbàǹbá yìí ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí kẹ̀lẹ́ bàbá comment kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ tí Buhari sọ yìí ẹ kọ opinion yín nípa ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re tẹ́ bá drop opinion yín nípa ọ̀rọ̀ kábíyèsí lẹ́dùnmọ́ yìí nípa ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ náà tẹ́ bá drop opinion yín sí comment section Oòduà Àgbà kò ní gbọ́dọ̀ I love you all.